bó bá ń tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra tàbí gbọ́ra ẹni ẹ̀kọ́ àti náà làákìrá ẹni mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ẹwà èdè Yorùbá níbi tá a ti ń ka àjẹkú láyé òun náà la ti bára wa ẹ̀ má gbàgbé arọwà tí mo fi síwájú òun náà ni pé bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé lórí àwọn àyọkà àwọn yìí tàbí lórí àwọn ètò mi káàkiri orí YouTube àbáwọn YouTube channel mi mò ń bẹ̀ yín ni mò ń rọ̀ yín ni o ẹ má skip kúrò lórí ẹ má fò kúrò lórí ẹ ni mo ń sọ kó lè bàa jẹ́ kúṣẹ́ tí mo rí iṣẹ́ yá àti pàápàá kó lè bàa jẹ́ òǹfà tí ọmọ fà mí wá nígbà gbogbo ṣe mọ̀ pé gbà fún mórélé òun náà ní gbà fún gbàdà lóko ọmọ oko tí ó jẹ búrẹ́dì yóò fèsùrú ránṣẹ́ lè Àkàndá ló rọrọ̀ lẹ́nu bíi tejò ẹ wá nǹkan fìdílé ká tẹ̀ síwájú níbi tá a ti ṣèlérí pa tẹ̀ síwájú orí kejìlá àkọlé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Olúwa lọ́mẹjọ́ dá ẹ̀fẹ̀yìntì rẹ́múrẹ́mú kájọ gbádùn ìwé ọ̀hún síwájú sí i. lẹ́yìn tí Ọmọláyọ̀ ṣe sí ọdún 6 ní Ìbàdàn níṣẹ́ gbé wá sí Èkó ilé ìwòsàn ìjọba ló wà níbẹ̀ ńbẹ̀ ni wọ́n sì ti ṣètò láti máa fi oníṣègùn ránṣẹ́ sí ọgbà ẹ̀wọ̀n tí Àlàní wà gẹ́gẹ́ bí ètò tí moko ṣe pẹ̀lú wọn tí ó sì ti fi etí àwọn ẹlẹ́wọ̀n bá níjẹ̀ lò ó ńgbà tí Ọmọláyọ̀ àti Adẹ́nìkẹ́ dé s'Èkó Adẹ́nìkẹ́ sunkún omi ojú rẹ̀ fẹ́ẹ́ lè máa gbéni lọ ó sunkún kíkorò ńgbà tó rántí bí ọkọ̀ ń ṣe wá s'Èkó àti bí òun ṣe máa ń ro ẹrù iṣu èlùbọ́ gàrí àti ọ̀gẹ̀dẹ̀ wá fún un ńgbà tó wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ọ̀rántí ilé dáadáa ńbi tí àwọn fẹ́ ní sùn ní pálọ̀ lọ́jọ́sí ọ̀rántí ìrírí rẹ̀ ńgbà tó wá sí Èkó kẹ́yìn tó sì bá Àlàní àti Sadé bíi tọkọtaya ńdàkejì ẹkún ayọ̀ gbọ́n pé adùn lọ́padà gbẹ̀yìn ewúro fún òun ó dúpẹ́ pé ẹ̀kọ́ tí òun fi sílẹ̀ pẹ̀lú ètìjú àti ìyà lọ́jọ́sí ló ń tún padà sí pẹ̀lú ìdùnnú àti ìbàlẹ̀ ọkàn bó tilẹ̀ jẹ́ pé Ọmọláyọ̀ ọmọ bàbá rẹ̀ dójó gbogbo ìtàn ìbáṣepọ̀ àárín bàbá àti ìyá rẹ̀ lọ́mọ pátápátá Adẹ́nìkẹ́ ò jẹ́ kí ọ̀kan kan ṣókùnkùn sí ìrètí Adẹ́nìkẹ́ nígbà tí wọ́n máa kúrò nìbàdàn ni pé ojú òun àti Àlàní á tún ríra nígbà tí àwọn bá dẹ́kọ̀ọ́ inú Ọmọláyọ̀ pàápàá ti ń dùn pé òun àti ẹ̀ lájú rí bàbá òun gbàrà tí wọ́n dé Èkó Adẹ́nìkẹ́ àti Ọmọláyọ̀ kọ́kọ́ lọ sí ilé tí Àlàní ń gbé níjẹ̀lú àwọn tí wọ́n bá níbẹ̀ ò tilẹ̀ mọ ẹni tí ń jẹ́ Àlàní rárá ilé sí Àlàní ò sí ń bẹ̀ mọ́ ọjọ́ ti pẹ́ débi pé àwọn aládùúgbò gan wọn ò mẹ́ni tí wọ́n ń wá rárá ni báyìí ni wọ́n darí síbi tí wọ́n ti ń bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ pé Àlàní ti kó sí ilé rẹ̀ ó ti kó iléeṣẹ́ rẹ̀ lọ sí ibòmíràn lẹ́kọ̀ọ́ ni ìgbà tí wọ́n dé ibi tí dàdá ń gbé lọ́jọ́ ọjọ́ òun náà dàdá ti kó níbẹ̀. nígbà tí Ọmọláyọ̀ ṣiṣẹ́ ọdún kan ní Èkó ni àwọn alákòóso ilé ìwòsàn tó wá ṣètò pé yóò mọ̀ bá ọ̀kan nínú àwọn dókítà tó wà níbẹ̀ lọ sọ́gbà ẹ̀wọ̀n lójoojúmọ́ fún sáà kan èyí já sí pé yóò jẹ́ olùrànlọ́wọ́ fún ẹni tí bá ń lọ ní gbogbo ìgbà tí wọ́n bá lọ báyìí wọ́n á máa dúró sí gbọ̀ngàn àárín ọgbà ẹ̀wọ̀n fún ẹni tí ara rẹ̀ ò bá dá tí àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n bá sì mú wá fún ìtọ́jú bí ara ẹlẹ́wọ̀n bá fà púpọ̀ tí ó sì yẹ kí wọ́n máa tọ́jú rẹ̀ lóòrèkóòrè tí dókítà sì rí i pé ṣe ló yẹ kí wọ́n dá irú rẹ̀ dúró wọ́n á wá ibùsùn fún ẹni bẹ́ẹ̀ sí àyè kan nínú gbọ̀ngàn náà níbi tí wọ́n fi aṣọ dá wọ́n á sì ṣètò bí àwọn ẹgbẹ́ rẹ̀ yóò ṣe máa fún lóògùn àárọ̀ tọ̀sán àti tòru ńgbà tí àwọn oníṣègùn bá sí ń bẹ̀ ńgbà tí Ọmọláyọ̀ tẹ̀lé ọ̀gá rẹ̀ lẹ́nu iṣẹ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n fún bí oṣù 6 ni àwọn alákòóso ilé ìwòsàn ní kí òun nìkan máa dá lọ síbẹ̀ kó tó di àkókò yìí ni Àlàní ti ṣàìsàn fún bí ọ̀sẹ̀ kan ibà àpọ́njú ló ń ṣe é ìgbà tí àwọn oníṣègùn sì ti ń tọ́jú rẹ̀ ní ààyè gbọ̀ngàn tí wọ́n yà sọ́tọ̀ fún aláìsàn lẹ́wọ̀n ni òun àti Ọmọláyọ̀ ti fẹ́ràn ara wọn lọ́jọ́ tí wọ́n gbé Àlàní wọnú gbọ̀ngàn wá bá àwọn oníṣègùn Àlàní ò lè sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n nígbà tí wọ́n béèrè rẹ̀ pé kí lorúkọ rẹ̀ tí ó sì sọ wípé Agboola Àlàní lòún jẹ́ dókítà tí Ọmọláyọ̀ tẹ̀lé wojú Ọmọláyọ̀ ọ̀rẹ́rìn ó sì sọ fún Ọmọláyọ̀ pẹ̀lú ẹ̀fẹ̀ pé àbí àwọn nìyẹn àwọn wo àwọn baálé yín Ọmọláyọ̀ ní ẹjọ́ ẹ má bàa mi ṣeré kiri o jàre dókítà náà tó ní ṣe bórúkọ yín bára mu ìwọ ń jẹ́ Àlàní àwọn náà ń jẹ́ Agboola Àlàní Ọmọláyọ̀ ní ẹ nígbà náà ń kọ́ dókítà náà tó ní ṣé mo wá sì béèrè ni pé ṣe baálé níyìn ni wọ́n ni Ọmọláyọ̀ sì dá lóhùn pé kò burú kẹ ṣe gbé èèyàn náà ni wọ́n ṣùgbọ́n ṣé ẹ̀yin ọmọ wípé wọ́n tó mi gbé ni bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí ni Àlàní ń tiraka láti rẹ́rìn-ín bó tiẹ̀ jẹ́ pé ó ti rẹ̀ ẹ́
nígbẹ̀yìn ó sọ fún àwọn oníṣègùn náà pé ọmọdé ara òun lòun wà àti pé bóun bá rí ọmọge bí Ọmọláyọ̀ fẹ́ bí ọjọ́ orí òun ti tọ́ yìí déédéé ara òun ló ṣe. nígbà tí ara rẹ̀ fi máa yá dáadáa òun àti Ọmọláyọ̀ ti ń sọ̀rọ̀ pọ̀ dáadáa. àwọn èèyàn kan tiẹ̀ máa ń sọ fún wọn pé wọ́n fojú jọra. lẹ́yìn tí ara Àlàní yá tán pàápàá Ọmọláyọ̀ dẹ́kun bíbèrè rẹ̀ bó bá ti rí a ní dáàdì ẹ pẹ̀lẹ́ sálàáfíà ni o òun náà ní ìyàwó mi káàbọ̀ dáadáa ni kò sí nǹkan kan. bí Ọmọláyọ̀ bá dé sínú ọgbà ẹ̀wọ̀n bí ó bá tí ì rí Àlàní kì í ṣe kó má béèrè rẹ̀ lọ́wọ́ àwọn yòókù rẹ̀ pé dáàdì ńkọ́. àwọn náà mọ̀ béèrè lọ́wọ́ òun náà pé ṣé dáàdì yín ni àbí àwọn ni ọkọ yín. òun náà sì dáhùn pé èyí tẹ́ bá ti pè é náà ni. ńgbà tí wọ́n bá sì rí Àlàní wọ́n á sọ fún un pé ìyàwó rẹ̀ béèrè rẹ̀ òun náà ní ìyàwó mi ọmọ mi. bó tiẹ̀ jẹ́ pé Àlàní àti Ọmọláyọ̀ máa ń ṣe àwàdà igi mọ́jìnà sórí. Ọmọláyọ̀ bẹ̀rù àgbà kì í sì sọ̀rọ̀ àṣà sí ọmọdé ká má tó ṣẹ̀ṣẹ̀ sọ́ta àgbàlagbà. bí eré àtàwọ̀dún àtàlàní ti tó kò béèrè lọ́wọ́ Àlàní nípa ìgbésí ayé Àlàní rárá. Àlàní béèrè ibi tí Ọmọláyọ̀ ń gbé sá onítọ̀hún sì sọ fún un. Àlàní ò mọ orúkọ àbísọ Ọmọláyọ̀ rárá nítorí pé dókítà ni wọ́n máa ń pè é bí kì í bá ṣe pé ara rí òsì yá níjẹ̀ ló kò tiẹ̀ ní mọ̀ wípé oníṣègùn Àlàní ló ń jẹ́ rárá. ńgbà tí ó kù oṣù mẹ́fà tí Àlàní yóò kúrò lẹ́wọ̀n ní ìgbéga ńlá bá Ọmọláyọ̀ tí ó sì di olórí ibi iṣẹ́ rẹ̀ dípò kó máa wá sí ọgbà ẹ̀wọ̀n láti máa tọ́jú àwọn ẹlẹ́wọ̀n. òun gan ló tún máa ń rán àwọn ẹlòmíín wá. òun kàn máa ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti rí bí iṣẹ́ ti ń lọ sí ni. ní ọjọ́ tí Ọmọláyọ̀ fàdàgbọ́ ọgbà ẹ̀wọ̀n ní ọjọ́ tí Ọmọláyọ̀ yóò fi àdá ọgbà ẹ̀wọ̀n wíwá tìbànújẹ́ lòun àtàlàní fi péyà kì í ṣe Àlàní nìkan lọ́mọ̀ọ́ lára pé Ọmọláyọ̀ ń kúrò láàrin wọn kò tí ì rí ìrírí kéèyàn kàwé kàǹkà bíi ti Ọmọláyọ̀ kó tó wá jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ bíi tiẹ̀ rí. ọ̀pọ̀lọpọ̀ ló gba àdírẹ́sì rẹ̀ tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé ó ṣeun fún ìtọ́jú àti ìfẹ́ rẹ̀ fún àwọn ikọ̀ ẹlẹ́wọ̀n méjì kojú ara wọn nínú bọ́ọ̀lù àfọwọ́gbá. àwọn ikọ̀ ẹlẹ́wọ̀n méjì míì kojú ara wọn nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. wọ́n sì tún ṣeré orí ìtàgé fún Ọmọláyọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yẹ. ńgbà tó kù ọ̀sẹ̀ kan tí Àlàní á kúrò lẹ́wọ̀n ní Délé pé ọbẹ̀ gidigidi pé kí ó forí jẹun lẹ́ẹ̀kan sí i lórí ohun tí òun ṣe fún un láàárọ̀ ọjọ́. Àlàní sì tún fún un ní ìdánilójú pé òun ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. lẹ́yìn èyí ní Délé fún Àlàní ní ìwé kan nínú èyí tí ó kọ pé òun fún Àlàní láṣẹ láti máa tọ́jú oko bàbá òun kó máa kórè rẹ̀ ṣùgbọ́n kó máa bóun tọ́jú àwọn ọmọ òun tí wọ́n ti kó lọ sábúrò lọ́gọ̀gọ́. ńgbà tóun ti dèrò ẹ̀wọ̀n Àlàní gba ìwé náà ó sì dúpẹ́. ńgbà tí ọjọ́ àti lọ Àlàní pé wọ́n jọ sì dárò ara wọn pẹ̀lú omi ojú ní Délé àti Àlàní fi pínyà. Àlàní ṣèlérí pé òun ọmọ wa bẹ Délé wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Délé ní inú òun ó dùn bó bá ń ṣe bẹ́ẹ̀ nítorí pé òun ò nírètí láyé mọ́. ńgbà tó ṣe pé ẹ̀wọ̀n gbére ni wọ́n fún òun omi jáde lójú wọ́n sì kíra wọn pé ó dìgbò sí i. kò sí owó lọ́wọ́ Àlàní rárá kò sí mọ́ ọ̀nà tí yóò gbà rí oúnjẹ jẹ. kò fẹ́ tí ì padà sábúrò ológògó báyìí nítorí pé ó ti yàgbẹ́ rírọ̀ síbẹ̀ látọdún gbọọrọ. ó ní bóun ó tiẹ̀ lọ sábúrò ológògó ọgbọ́n àti ẹ̀rọ lọ́gbà. ó dá lójú pé dàdá ti kúrò nílé tó ń gbé tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ bí ó tiẹ̀ kúrò níbẹ̀ ìtìjú ìní fóun láti lọ bá nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ tí ẹ̀wọ̀n dé pàápàá jùlọ nígbà tó jẹ́ pé àwọn ò ṣe pọ̀ mọ́ kóun ó tó lọ kò sì lè lórí láyà kó lọ sọ́dọ̀ Adéwálé. nígbẹ̀yìn ó ní òun á lọ sílé dókítà aláàánú tọmọ wá tọ́jú àwọn lọ́gbà ẹ̀wọ̀n nígbà kan. ó sá ti gba àdírẹ́sì Ọmọláyọ̀. Ìkòyí lọmọláyọ̀ ń gbé lẹ́kọ̀ọ́ ibi ò sì jìnnà síbi tí òun pàápàá ti ṣẹ̀wọ̀n rárá. ẹsẹ̀ ló fi rìn délé Ọmọláyọ̀. bí Àlàní ti kànlẹ̀kùn báyìí tájé ìbò gàgàrà kan bẹ́ sókè láti inú àgò irin tí wọ́n fi pamọ́ sí tó ń gbó lákọlákọ lẹ́nu ọ̀nà ilé náà. Àlàní ọmọ pájá wà níbẹ̀ tẹ́lẹ̀. pàrà láyà rẹ̀ já. èrè ló gbé dà sílẹ̀ tó sì ń ṣubú léra wọn lẹ́ẹ̀mẹ́ta. ó wá dúró ọkàn kìtì ó sì ń wò ọkàn ibẹ̀. Ọmọláyọ̀ wá sẹ́nu ọ̀nà láti inú ilé ọwọ́ ọkàn. Àlàní ní ẹ pẹ̀lẹ́ mà. Ọmọláyọ̀ ní tálẹ́ béèrè. Àlàní ní dókítà ni mo béèrè. dókítà wo ni? lẹ́yìn bí ìdajì ìṣẹ́jú torí pọ́nítọ̀ ń wọ̀ mọ́ òun ló ní èmi ni mà.
abẹ́ mọ̀ mi mọ́ ni mà, ẹ súnmọ́ bí. Àlàní súnmọ́ bẹ̀ díẹ̀, ẹ̀rù ajá yín ló ń bà mí mà, àní kẹ́ máa bọ̀, inú àgò ló wà kò lè pa yín lára tó, ẹ ṣé o. Àlàní súnmọ́ Ọmọláyọ̀, ìgbà tí wọ́n súnmọ́ra gan ni Ọmọláyọ̀ rí dáadáa tó sì ní ọkọ mi tiẹ̀ ni. Àlàní náà túraká ó ní ìyàwó mi, èmi ni o. Ọjọ́ wo lẹ kó o lọ́hùn? Bí mo ṣe ń bọ̀ náà rè, bẹ́ẹ̀ ṣe ń bọ̀ nìyẹn, ẹ káàbọ̀, ẹ mọ̀ rìn gan ni o, mo ẹ̀ṣẹ̀ ń wọlé ni kẹ́. Kálà ni ó tó dásẹ̀ lé ẹnu ọ̀nà ni Adéníkẹ́ béèrè láti inú ilé pé ta ló kọ́ Ọmọláyọ̀ tó ń kí. Ọmọláyọ̀ ní mọ́mì, ẹ̀yin ò mọ̀ wípé mo ti lọ́kọ lẹ́kọ̀ọ́ ni, ẹnu iṣẹ́ ni mo wà tí mo ti rí wọn, mi ò sọ fún yín ni kẹ́. Adéníkẹ́ ní ó tún fẹ́ fẹ́ mi mọ́. Ọmọláyọ̀ ní ọ̀rọ̀ àwàdà máa ní, ṣé bí ara wọn dáàdì táwọn lọ tọ́jú lọ́gbà lọ́hùn ni. Adéníkẹ́ ní lọ́gbà ẹ̀wọ̀n. Ọmọláyọ̀ ní Adéníkẹ́ ní tó Ọlọ́run gbà mí o. Ibi tí wọ́n sọ̀rọ̀ dére o, tí Àlàní wọlé tó sì tẹ̀lé Ọmọláyọ̀. Bó ti wọ pálọ̀ báyìí lórí ojú Adéníkẹ́, ó wò ó tún wò. Ọmọláyọ̀ ní ẹ jókòó. Àlàní ò jókòó, ó tẹjúmọ́ Adéníkẹ́. Adéníkẹ́ náà wá wo Àlàní dáadáa. Adéníkẹ́ rọra dìde dúró lórí ìjókòó. Ọmọláyọ̀ wo Àlàní, ó tún wo Adéníkẹ́. Adéníkẹ́ tẹjúmọ́ Àlàní, Àlàní tẹjúmọ́ Adéníkẹ́. Ńgbà tó ṣe Àlàní wo Ọmọláyọ̀, ó tún wo Adéníkẹ́. Adéníkẹ́ náà wo Ọmọláyọ̀, ó tún wo Àlàní. Ńgbà tó ṣe Ọmọláyọ̀ ti ní ẹ jókòó sẹ́. Àlàní ní Adéníkẹ́. Adéníkẹ́ ní Àlàní yẹ́ làwọn méjèèjì relẹ̀ tí wọ́n sì dákú lọ́rán gbọ́dán. Ọjọ́ kejì wọ́n bára wọn ilé ìwòsàn tí wọ́n ti ń gbàtọ́jú kíkankíkan. Ọ̀tọ̀ọ̀tọ̀ ń bi tí wọ́n gbé wọn lọ nílé ìwòsàn, ṣùgbọ́n ó ya olùtọ́jú aláìsàn lẹ́nu pé bí olókòlókò wọn ti jí ẹ̀kún ló bú sí. Ẹ̀gbẹ́ Adéníkẹ́ ni Ọmọláyọ̀ wà. Lẹ́yìn tó jí sáyé tí Adéníkẹ́ fi sọ fún Ọmọláyọ̀ bí Àlàní ti jẹ́ sí i, omi léròrò lójú Ọmọláyọ̀. Ńgbà tó gbọ́ ó kó orò bóun ṣe mọ̀ lọ́gbà ẹ̀wọ̀n lọ́hùn àti bí àwọn ṣe jọ ń ṣe é síra wọn títí di ìgbà tí òun kò lọ sí ọgbà ẹ̀wọ̀n lọ ṣiṣẹ́ mọ́. Ìgbà tí Àlàní rí Ọmọláyọ̀ lọ́jọ́ kejì, òun ló kọ́kọ́ dárúkọ ẹ̀, onítọ̀hún sì dáhùn. Bọ́mọláyọ̀ sì ti wọlé lọ́dì mọ́ bàbá rẹ̀. Wọ́n jọ wà bẹ́ẹ̀ fún bí ìṣẹ́jú mẹ́ta tí wọ́n sì ń sunkún lérí ara wọn. Lẹ́yìn èyí ni Àlàní dọ̀bálẹ̀ pé kí Ọmọláyọ̀ dárí jẹun fún ìwà tí òun hù sí àti pé kó bóun bẹ Adéníkẹ́ pé kó má yàrá ìwà tóun ti hù sí lóòrọ̀ ọjọ́. Ọ̀kọ̀ọ̀kan ni Ọmọláyọ̀ gbé Àlàní àti Adéníkẹ́ lọ sí ilé láti ilé ìwòsàn lọ́jọ́ náà. Adéníkẹ́ ló kọ́kọ́ gbé lọ sílé kó tó darí lọ gbé Àlàní. Gbà tí Ọmọláyọ̀ àtàlàní wọlé, ẹkún ni wọ́n bá Adéníkẹ́ tí ń sun wọ̀rọ̀ ni Àlàní dọ̀bálẹ̀ níwájú rẹ̀ tó sì gba lẹ́sẹ̀ mú pé kí ó forí jìn gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tó ṣẹ̀. Orí Adéníkẹ́ tó wó, ó sì bẹ̀rẹ̀ sí kọrin arò kíkankíkan. Ọmọláyọ̀ ní kí bàbá òun dìde jókòó, onítọ̀hún náà dìde jókòó, ó sì ń bẹ̀bẹ̀. Ọmọláyọ̀ náà pa ìbínú tiẹ̀ mọ́ra, ó tún pàrọwà fún ìyá rẹ̀. Ńgbà tí Adéníkẹ́ máa sọ̀rọ̀, ó lóun ò ní ohunkóhun láti wí rárá. Onílọ́nà kínní Àlàní ọ̀sẹ̀ ènìyàn, ó ní Ọlọ́run ọba lọ́sẹ̀, òun nìkan ò sì lè dájọ́. Bí Àlàní bá ń wá àforíjìn kó bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba lókè kó dárí jìn. Lọ́nà kejì ẹ̀wẹ̀, Adéníkẹ́ ní òun ò lè dá ẹ̀bẹ̀ Àlàní gbà bí àwọn òbí òun ọ̀bá gbọ́. Ó ní bàbá òun ti kú, ṣùgbọ́n ìyá àti àwọn ẹ̀gbọ́n òun wà láàyè síbẹ̀, òun ò sì lè dá okùn ọ̀rọ̀ náà tú lẹ́yìn wọn. Ọjọ́ àbámẹ́ta tó tẹ̀lé ọjọ́ yìí lọ́mọláyọ̀ gbé àwọn òbí rẹ̀ méjèèjì lọ sábúlé ológògó. Àwọn èèyàn púpọ̀ ni kò tiẹ̀ mọ̀ Àlàní mọ́, oríṣiríṣi ìtàn ni wọ́n sì ti gbọ́ nípa rẹ̀ tí kò fi jẹ́ kí wọ́n mọ̀ pé òun ni mọ́ rárá. Àwọn kan sọ pé Àlàní ti kú, àwọn kan ní ó ti ya wèrè lẹ́kọ̀ọ́, àwọn kan ní ó ti di olóṣèlú pàtàkì, àwọn kan ní ó ti fẹ́ obìnrin àràmàǹdà tí ó sì mọ̀ pé ẹbọra odò ni, ẹbọra náà sì ti mú lọ sínú omi. Àwọn kan ní ó lọ sẹ́só lẹ́kọ̀ọ́, ó sì ti pa bẹ́ẹ̀ sí àṣìṣe, ó sì ti sẹ̀mí rẹ̀ nù. Àwọn díẹ̀ ni ó ti lọ sẹ́wọ̀n lẹ́kọ̀ọ́. Ohun tá a rí dìmú bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó lè sọ pàtó pé nǹkan kan báyìí ló ṣe Àlàní gan. Délé tí wọn ìbá gbọ́ ìròyìn lẹ́nu rẹ̀ kì í bẹ́ẹ̀ nìkan kan ṣọ̀rẹ́. Ẹnì ẹ̀kọ̀ọ̀kan tó bá sì wá sí ológògó èyíbó sísọ ni kì í jẹ́ kó gbọ́ tẹlòmíì. Ìgbà tẹ́nìkan tiẹ̀ lórí láyà tó lọ gbé Délé léèrè pé bóyá ọmọ tó ṣẹlẹ̀ sí Àlàní ṣe ló torí tu bí ejò tó ní kíni nọ́nsẹ̀nsì ẹ pẹ̀lú Àlàní.
ìwọ ò mọ̀ pé èèyàn gbọ́dọ̀ máa prognose sí ayé ẹlòmíì ni, bó o bá sọ́ra ẹ máa arrest ẹni yóò yẹ. Ìgbà tí Délé wẹ̀wọ̀n kò sẹ́ni tó mọ̀ lábúlé ológògó, àwọn èèyàn sáà mọ̀ wípé kò wá sábúlé ológògó mọ́ náà ni, ṣùgbọ́n wọ́n rí i pé ó káwọn ọmọ rẹ̀ ránṣẹ́, ìgbà tó sì jẹ́ pé kì í bá nìkan kan sọ̀rọ̀ ńkọ́, kò sẹ́ni tó bìkítà bó wá sólógògó tàbí bẹ́ẹ̀ kọ́. Ńgbà tí ìyá Adénìkẹ́ mọ̀ pé Àlàní ni Adénìkẹ́ gbé lẹ́yìn wá sólógògó, èpè ló ń ṣẹ́ fún Adénìkẹ́. Ó ní tí kò bá gbé olórí burúkú tó gbé wá padà síbi tó ti ń bọ̀ pẹ̀lú ọyàn méjèèjì òun lòun ó fi ṣépè fún. Nínú gbogbo abúlé ológògó kò sẹ́ni tó bẹ̀bẹ̀ fún Àlàní. Àlàní bẹ̀bẹ̀ ó dọ̀bálẹ̀ títí ó ń tọrọ ìdáríjìn. Ńgbà tálàní bẹ̀bẹ̀ tí gbogbo wọn dá láṣejù ló ní bàbá kan wà. Nígbà tálàní bẹ̀bẹ̀ tí gbogbo wọn dá láṣejù lọ ni bàbá kan wá ló tó. Ó ní ọjà tọmọ bá ti wọ́ ti dòkúta. Ó ní ìgbà tí ọmọ ti wà láàrin Àlàní àti Adénìkẹ́, àwọn ò lè wo kókó mọ́. Ó ní kí gbogbo abúlé ológògó ti bí sánákè sóògùn pé Ọmọláyọ̀ ló gbé Àlàní wá, bí ò bá sì tí ìdáríjì Àlàní ni kò ní gbé sínú mọ́tò rẹ̀ wá bá wọn lábúlé àwọn. Ó ní bàbá sì dénú Adénìkẹ́ pàápàá ayọ̀ ló ń yọ. Ó ní ayọ̀ ló yẹ Adénìkẹ́ nítorí pé iṣu tó gbìn sébè ọ̀tá ó sì gún yẹ̀ jẹ. Bàbá yìí ní Àlàní ló ní ìtìjú nítorí pé ìbàjẹ́ ọjọ́ kan ọ̀sán lógún ọdún. Ó ní nígbà tí ẹlẹ́kún ń sunkún tí ẹlẹ́nu ń sun omi lójú, agbọ̀nràndọ̀ gbọ́dọ̀ máa sun ẹ̀jẹ̀. Ó ní Adénìkẹ́ àti Ọmọláyọ̀ ní ẹlẹ́kún ọjọ́ náà, àwọn ò gbọ́dọ̀ sun ẹkún ju ẹlẹ́kún lọ. Báyìí ni bàbá náà parí ọ̀rọ̀ tí olókòlòwò sì fọwọ́ wọ́nú. Àlàní dúpẹ́ lọ́wọ́ wọn, ó ṣàdúrà. Lẹ́yìn èyí ló sọ fún wọn ńbẹ̀ pé òun rí Délé o, àti pé ètò kan ti wà láàrin òun àti Délé lórí oko Báńgbèlú àti ìtọ́jú àwọn ọmọ tí Délé bí gbogbo. Ìgbà tó sọ̀rọ̀ tán Ọmọláyọ̀ fà kékọ́rí. Ó ní bàbá òun ò tún ní ṣerúsìn fẹ́ni kankan mọ́, ṣùgbọ́n Àlàní pè é sí kọ̀rọ̀, ó sì sọ àṣírí ètò tó wà láàrin òun àti Délé. Ìgbà náà lọmọláyọ̀ tó fara mọ́ pé kí bàbá òun máa tọ́jú oko Báńgbèlú, nítorí pé bí ò bá sí Báńgbèlú bóyá lòun ìbá wáyé. Ó ní kì í ṣe torí Délé ló ń ṣe gba ètò náà wọlé rárá, ṣùgbọ́n torí òkú ọ̀run ni. Kò tọ́ kí Báńgbèlú kú kọ́mọ ẹ̀ ó wẹ̀wọ̀n kí sí ọwọ́ ẹ̀ ó tún bàjẹ́. Ọjọ́ kejì l'Adénìkẹ́ àti Ọmọláyọ̀ padà s'Ékòó. Àlàní dúró ní ológògó. Adénìkẹ́ àti Ọmọláyọ̀ wá ń kí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, òun náà ń lọ sí Èkó láti bẹ̀ wọ́n wò. Ìgbà tó sì bẹ̀rẹ̀ pé ìgbà wo la Ọmọláyọ̀ ó ṣe ìgbéyàwó, Ọmọláyọ̀ sọ fún un pé ọkọ àfẹ́sọ́nà ti lọ sílùú òyìnbó láti kẹ́kọ̀ọ́ gboyè sí i. Onífẹ́mi lọkọ àfẹ́sọ́nà ń jẹ́, àti pé àwọn jọ gboyè ìṣègùn lọ́dún kan náà ni. Lẹ́yìn oṣù mẹ́fà tí Àlàní àti Ọmọláyọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bí bàbá àtọmọ ní Fẹ́mi àti Ọmọláyọ̀ ṣe ìgbéyàwó. Inú Ọmọláyọ̀ sì dùn pé òun gba ìrí lẹ́nu bàbá òun. Inú Fẹ́mi pàápàá dùn pé òun ò fọmọ tí ò ní bàbá, tí bàbá rẹ̀ nù láyé táyé ò sì rí mọ́. Àlàní, Adénìkẹ́, Fẹ́mi àti Ọmọláyọ̀ wá ya fọ́tò kan ẹ̀sọ́ ni, kìkì ẹ̀rín kìkì ìdùnnú ní tọjọ́ náà ní fọ́tò náà. Ilé Báńgbèlú l'Àlàní kọ́kọ́ ń gbé kọ́mọláyọ̀ tó kọ́ ilé tiẹ̀ fún. Adénìkẹ́ ń bá tọkọ-tìyàwó gbé l'Ékòó, ó ń jayé ń bẹ̀. Àlàní ń gbin iṣu, ó ń gbin kà, ó ń gbin gẹ́. Àlàní ń gbin bì, ó ń gbin kòkó. Pẹ̀lú ìbàlẹ̀ àyà ló ń fún irúgbìn tó sì ń kórè wọn. Ó wá dọjọ́ kan Àlàní yí abúlé ológògó ká. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti yàtọ̀. Àwọn kan sì tún wà bíi ti tẹ́lẹ̀ tí Àlàní rí èso àbẹ̀bí ẹlẹ́mu. Àbẹ̀bí ń tẹ́mu lólógògó kò rébi kan. Orí ilé àwọn àwọ̀lárí, orí ilé tí Kúdàísí ń gbé. Àwọn méjèèjì ti filẹ̀ bóra bí aṣọ. Orí Olórí Báńgbèlú àtìyàwó ẹ̀, ṣùgbọ́n kò sí Àtàndá, kò sí Ọ̀dẹ́jídé. Àwọn méjèèjì ti lọ sí Mọ́tànmí rèé tẹ̀dó. Àwọn ọmọdé kéékèèké ọjọ́ wọn nì lọ́kùnrin àti lóbìnrin. Lọ́kùnrin wọn ti doníyàwó pátá, ṣùgbọ́n ìsọ̀rí ọmọ wẹ́wẹ́ tún ti ṣe ìrọ́pò wọn. Àwọn ọmọdé sínsìn sí ọjọ́ wọn nì lóbìnrin wọn ti lọ́kọ pátákó. Ó tún rọ́mọ sínsìn sí tí wọ́n tó ti ń ṣẹ́ bíi ọ̀gọ̀rọ̀ àwọn àgbàlá tí wọ́n tó ti ń ṣẹ́ bíi tiwọn. Ọ̀gọ̀rọ̀ àwọn àgbàlagbà lábúlé ni wọ́n sì ti papòdà. Àlàní tún rìnrìn gbẹ̀rẹ̀ ọ̀nàṣẹ̀ kúò lábúlé. Bó ti ń rìn lọ ọ̀nwọ̀ tó wò sí
bẹ́ẹ̀ ló ń wòsì tó ń wọ̀ tún. Àlàní rége obì lọ sámi orí kòkó pọ̀ lọ́jàrá. Ọ̀nà tó rìn yìí kò sí níbẹ̀ lọ́jọ́ ọjọ́ ngàná rárá. Ìjọba ti lànà mọ́tò láti Èkó dé ìlú Mátànmí àti láti Mátànmí dábúlé Ológògó. Ọ̀nà náà tún yà látàbúlé Ológògó lọ sábúlé Alágbà Kẹlẹlẹ níbi tí Àlàní ti ń rìn tó ń ràrò kàn. Kọ̀mọ̀gbà tó kan odò Àgbẹ̀bí. Odò yìí ni gbogbo Ológògó ń bùwẹ̀ tí tẹrú tọmọ wọn sì ń bò mu. Afárá ńlá ti dórí omi náà báyìí. Afárá tó sì ń bẹ lọ́jọ́ ọjọ́ ngàná tí Àlàní bá ti ṣẹ́ tìyàwó. Mojúbà fáyé o, mojúbà fọlọ́run ọba. Ayé ní yé ní iná, ayé ní yé ní omi. Àṣẹ̀ṣẹ̀ dáyé ìjímèrè ṣebí funfun lọ́jà o. Ayé náà ló ṣaṣọ ìjímèrè di pupa. Bá mi ṣe agbe ló lòun ò bá ń ṣe ẹkìyẹ́ ìbárò. Bá mi ṣe àlùkò ló lòun ò bá ń ṣe ẹkìyẹ́ ìbòsùn. Bá mi ṣe lèkélèké ló lòun ò bá ń ṣe ẹkìyẹ́ ìbẹ̀fun. Ẹni bá ń ṣeré kó máa ṣe o. Ènìyàn tó bá mọ̀kà kó múra sí kàárẹ̀ o. Gbogbo olókòbó ẹ múra sí wà bẹ́ẹ̀ lọ. Ojú àtolókòbó aṣọ ayẹyẹ rẹ̀ àgbó. Ẹni eégún lé lọ kọ́ mọ̀mọ́ gbénú. Àlàní bí ti ń rẹ̀yàn níra rọ̀rùn kẹ̀kẹ́. Àṣírí wáìdì ọba ni kì í tó. Àlàní ń lọ. Ẹ má sunkún ẹ̀ mọ́ o. Èmi náà kọ́ ọba òkè ní ọgbẹ̀sán. Àlàní ń lọ. Ẹ má sunkún ẹ̀ mọ́ o. Lọ́jọ́ tí ọ̀pẹ́ ọba òkè ọgbẹ̀sán. Mo darọ́ ògógó o. Ebi orí dání sí là gbé. Mo darọ́ ògógó o. Mo darọ́ ògógó o. Mo darọ́ ògógó o. Nbí orí dání sí là gbé. Mo darọ́ ògógó o. Ọlọ́run ló ṣe tàwa fún wa o. Ọlọ́run ló ṣe tàwa fún wa o. Ẹni tó bá fẹ́ kó kí wa. Èèyàn tí ò fẹ́ kọ̀yàn wá lóde. Ọlọ́run ló ṣe tàwa fún wa o. Àlàní ọkọ màdám tó gbafẹ́. Àjẹkú láyé bàbá. Àbímọ́tò gbèrò rẹpẹtẹ. Olówó bàbá olówó. Àgbòwò ta kàkà lábẹ́ aṣọ. Ẹ pẹ̀lẹ́ mọ̀. Ta lẹ̀ ń béèrè? Dókítà ni mò ń béèrè o. Dókítà wo ni? Èmi ni máa. Àbẹ́ ò mọ̀ mí mọ́ ni. Ẹ súnmọ́ bí ọkọ mi tiẹ̀ ni. Ìyàwó mi èmi ni o. Ọjọ́ wo lẹ kú ò lọ́rùn? Bí mo ṣe ń bọ̀ náà rèé o. Ẹ̀já ti bí ìsáná kéèsì oògùn. Ọmọláyọ̀ ló gbé Àlàní wá. Bí ọba sì tí ìdáríjì Àlàní kò ní gbẹ́nu mọ́tò rẹ̀ kó wá bá wa lábúlé. Mo darọ́ ògógó o. Ibi orí dání sí là gbé. Mo darọ́ ògógó o. Mo darọ́ ògógó o. Ibi orí dání sí là gbé. Mo darọ́ ògógó o. Mo darọ́ ògógó o. Báyìí òun náà la parí ìwé aládùn ni Àjẹkú láyé. Àjẹkú láyé látọwọ́ Oyètúndé. Àwòyẹ̀lẹ̀ pẹ̀lú lórí ọ̀fẹ́ Ọlọ́run aláǹfààní láti mú ìwé míì tó jẹ́ tuntun. Kò sí fún méjì fún ìgbádùn gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Ẹ má gbàgbé láti láìkì kẹ́ subscribe sí channel mi lórí Facebook. Láti láìkì kẹ́ follow page mi lórí Facebook. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti ìkànnì tẹ́wà yìí ẹwà èdè Yorùbá TV. Bọ́ bá sì jẹ́ òwe Yorùbá TV níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, àwọn ìtàn tó yí padà tó dòwe. Yóò wúlò fún àwọn akẹ́kọ̀ọ́ èdè Yorùbá bóyá nílé ìwé girama tàbí àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ṣẹ́ olùkọ́ni nílé ìwé olùkọ́ni tàbí àwọn tó nífẹ̀ẹ́ sí èdè Yorùbá tí wọ́n fẹ́ mọ òwe síwájú sí i. Bákan náà lóríkì Yorùbá TV níbi tẹ́ ti máa bá oríkì orílẹ̀ yín pàdé. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan
+234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. Àjùwà ṣe o.